Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Adúpẹ́ fún gbogbo àwọn ọmọ, adúpẹ́ fún ẹbí, adúpẹ́ fún àwọn ará tí wọ́n fi sílẹ̀, jẹ́ kí wàhálà ò dé bá wọn. Irú àárẹ̀ ọjọ́ òní, jẹ́ kí wọ́n lè jáde gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí ará, gẹ́gẹ́ bí ojúlùmọ̀. Ọlọ́run bá ọpẹ́ wa. Sàbá wá ní ẹ̀ṣẹ̀ láàrin wa bẹ́ẹ̀ fi ní darapọ̀ mọ́ wa ìdáríjì wa o. Ìyá gbàdúrà lórúkọ Jésù, wọ́n ti lo gbogbo tí wọ́n fẹ́ lò nínú ayé, wọ́n ti padà wá. Àwọn èèyàn sọ wípé kò sí àdúrà fún òkú mọ́ pé iṣẹ́ wọn ni yóò mọ tọ̀ wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n àdúrà ń bẹ fún òkú, fẹ́ sọ fún àwọn ènìyàn àwọn ìrírí àti ìrántí Ọlọ́run fi hàn ènìyàn. Ó fi ń ran àwa ènìyàn rẹ̀. Ó ní pé àdúrà ń bẹ fún òkú, àdúrà tá a bá gbà lónìí yóò máa tọ̀ wọ́n lẹ́yìn. Tá a bá ní ohunkóhun tó lè dàbí ìkọ̀sẹ̀ tó lè má fi rí ọ nítorí ìpéjọpọ̀ tòní àti ẹ̀jẹ̀ Jésù Kristi olùwàmú òkúrò. Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ohun gbogbo tí wọ́n wá fi sílẹ̀ olùwàmú. Wọ́n pé wọ́n parí iṣẹ́ lọ́dọ̀ kó ṣe freedom. Wọ́n á ní lọ́pàá àwọn òṣèlú pé ìgbà táwọn wá òun dáwọn lóhùn. Ìgbà tí ọ̀gá wọn tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wá ríṣẹ́ sentence nímọ̀ lè pé àwọn òyìnbó yẹn gbà ẹ̀ wọ́n fẹ́ tó máa wà ní Department of Carpentry. Pé tí wọ́n bá bàjẹ́ ní school àti church òun ló máa ṣe torí pé ó ràn án lọ́wọ́ ó jẹ́ kí iṣẹ́ ìgboro ó wá ní kí Ajimajasan lọ ṣojú níbẹ̀ so bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní báwọn òṣìṣẹ́ àwọn òyìnbó ṣiṣẹ́ bẹ́ẹ̀ nìyẹn ibẹ̀ yẹn wọ́n wà tí òyìnbó kan ti rí wọn gbọ́ èdè wọn ṣùgbọ́n ó rí pé body movement ọ̀rọ̀ ẹ̀ action máa ń palẹ̀ òyìnbó yẹn wá mú kúrò níbi carpenter ó mú lọ sọ́fíìsì ẹ̀ kò dẹ̀ lè kọ̀wé ìwé mẹ́fà ló kà ákà ní gbójú kò tí òun tó bá ti wà bọ̀ lálẹ́ ìka máa kọ lórí ìbò so ibẹ̀ ló ti gbọ́ díẹ̀ díẹ̀ ó wà mú lọ pátìgì ìgbà tó dé pátìgì ó kọ bó ṣe ní Yorùbá tó bá ń ṣe lógún tó bá ń ṣe lọ́yọ̀ọ́ ẹ̀kọ́ náà ló máa ń yẹ so ìgbà tó ṣe díẹ̀ tó kúrò nìbàdàn wọ́n lọ sí Èkó náà ti gba iṣẹ́ yẹn gbà yẹn tí wọ́n ṣe kọ́ tó ṣọmọ aráyé lè ṣe bàtà wàhálà so bítàn gbé sáyé wọ́n ṣe ní wọ́n yan iṣẹ́ eré ní ààyò ju gbogbo iṣẹ́ tí wọ́n kọ lọ wọ́n dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn èèyàn wọ́n dẹ̀ láìpọ̀ ọmọdé mo rántí ní ọdún tá à ń ṣe bàtà wàhálà tí bọ̀dá Dele odule àti Péjú Ògúnmọ́lá àti Ọláìyá Ìgbé tí wọ́n wá sí location wọn gbà yẹn wọ́n sọ fún Ọláìyá ọ̀rọ̀ kan tó ń sọ tó máa ń tẹnu mọ́ nígbà tó ń sunkún pé jọ̀wọ́ ló ń fẹ́ ní orúkọ bí àwọn bàbá yìí wọ́n á fọwọ́ sọ̀yà fún pé wà á lórúkọ jù mí lọ wà á dẹ̀pẹ̀ láyé jù mí lọ tó bá ti ra mọ́tò tàbí tó bá ṣe nǹkan dáadáa ó máa ń wá sí wàá sílé àwa síwájú bàbá ọ̀rọ̀ tẹ́sán yìí ó dì mú un bá ti padà sẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ máa ń gbé òun nínú. bí òkú yìí Àníkẹ́ òṣìṣẹ́ Àníkẹ́ ẹ̀rẹ́bàdì mo wá kí ẹni tí wọ́n jẹ́ àbúrò òkú àdánsì ẹ̀gbọ́n wa ní àdánsì ọ̀gbọ́n nìkan lọ́dá ìbùkún wọn ò sí bí mo kí àwọn àbúrò wọn tó kú náà mo kí gbogbo ẹbí òkú mo kí àwọn ọ̀rẹ́ wọn tó wà ní pàápàá jù àlejò òkè àlejò mo kí àwọn náà mo kí gbogbo àwọn òṣèré tí wọ́n wà ní pátápátá tí ìrẹ̀lẹ̀ máa dárúkọ ní ìkọ̀ọ̀kan mo ti fi ẹnìkọ̀ọ̀kan sọrí gbogbo ibi tó yẹ kí wá sí mo ti fi ìyá wa ọmọlọ́lá olóògbé sọrí gbogbo ẹ̀tì mo ti fi àdánsẹ̀ sọrí gbogbo àwọn àbúrò mo ti fi Àníkẹ́ sọ àwọn tí wọ́n máa ń gbé sórí àtẹ̀jíṣẹ́ fóònù pàápàá àwọn ayélujára bí àdé bí WhatsApp ẹ̀yẹ wọ́n ní one should learn how to say sorry. Bàbá yìí tó jẹ́ ká sọ wọ́n àgbọ̀ bọ́ he offended me and research. Àgbàlagbà tẹ ní kò sí ní òkè àgbàlagbà tó ń ṣe gbogbo ìjọba máa ń sọ pé wọ́n máa ń fi àgbà lẹ́yìn jẹ́ ìwé ṣùgbọ́n wọn ò lẹ́yìn àkẹ́kẹ́ àgbà lẹ́yìn ìwé. Mo ṣọ̀rọ̀ fún wọn
kó lè máa ṣọmọ fún wọn láìláì. Torí pé he knew how to say. Wọ́n mọ mo broke. Mo fẹ́ kàwé lọ́wọ́ Sunday. Mo ní owó. Mo fẹ́ dá padà fún Sunday. Kí ló máa sọ pé mo fẹ́ dá owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ padà? But I know that I have enough money now with me. Sunday, come and take profit that I've got. Pockets that take me to this man. Oh yeah. And I will forever remember him for that. Kí Ọlọ́run kó tẹ̀wọ́ sí afẹ́fẹ́ gbogbo ìpàdé fi sílẹ̀ Ọlọ́run máa jẹ́ kó ní bàjẹ́. Gbogbo àwọn wá jù wá lọ kí wọ́n jókòó sí ní Ọlọ́run máa jẹ́ kí wọ́n kọjú lóṣọ̀. Ọlọ́run jẹ́ kí wọ́n lọ́jà wọn wá. Gbogbo àtà kéré sí wọn Ọlọ́run jẹ́ káwọn ní wọn padà. NTA, thank you very much. We are very grateful. I would like to thank all the members from my president, Mr. Lati, and all the executives here. Thank you very much for cooperation on Ajimajasan. All the members of the press, distinguished ladies and gentlemen, thank you very much. There's no time because we have many places to go. Wọ́n ní òkú sunkún òkú, àkásọ̀lẹ́lẹ́ sunkún ara wọn. Gbogbo wa ni irú eléyìí náà ni ó kàn, whatever you like it or not. Gbogbo ẹbí, gbogbo ojúlùmọ̀, gbogbo ọ̀rẹ́, aláfọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kí gbogbo wa sí. Òkú ṣùgbọ́n wọ́n máa díẹ̀ káwà close lọ́wọ́ lára nǹkan tí Dele odule fi jákọ̀ bí òkú àwa náà rí kọ́lọ́bà àti ọ̀sán fẹ́fẹ́ rẹ̀. Afẹ́nifẹ́re ni Ajimajasan, ẹni tó ń fẹ́ jẹ tó ń fẹ́ kí ọmọlàkejì kó jẹ. Ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo rí lára wọn níwọ̀nba ìgbà tí mo bá wọn ṣe. Ẹ̀kejì, bàbá ò kìí ṣe àgbàlagbà tó máa ń fi èèyàn sínú. Tó bá ti ṣẹ̀ ẹ́ ó máa pè ẹ́ ó máa sọ fún ẹ. Mo rántí ìgbà tá a ṣe convention ní Kwara State, bàbá pé gbogbo àwọn tá a di aláwàdà, èmi Sanyẹ̀rì Òkúnnù gbogbo wọn pé wọ́n pọ̀, àwọn tí ó ṣe aláwàdà wọn ní kan máa lọ, mo fẹ́ bá àwọn ọmọ mi sọ̀rọ̀. Wọ́n wá ní inú àwọn ń dùn pé ibi táwọn gbéṣẹ́ yẹn dé ẹ̀yìn ìdẹ́ tó ń gbé kọjá abẹ ṣùgbọ́n láti ó ṣẹlẹ̀.